mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ fèsì wọn àgbẹ̀ wọ́n ṣiṣẹ́ ìjọba ẹ̀sùn síwájú wọ́n ṣiṣẹ́ ìjọba eléyìí ṣiṣẹ́ àgbẹ̀. Then he has 5 acres of land and he has planted maize. He planted maize, then he planted yam, he planted pumpkin, he planted every edible thing, cassava, everything. Then that's to say, till he's going to die, he will not buy yam. The money will be in his pocket. Then he will not buy plantain. The money will be in his pocket. Ṣé mo lè máa fowó sápò ẹ? Ẹ mú tiẹ̀ jáde ká máa ti fi tiẹ̀ ṣe. Owó máa dàrú mẹ́yìn. Náà jẹ́ kí mi máa fi síbí. Ṣé bí ti tiẹ̀ wà? Máa máa dáwó mi pọ̀ o. Hallelujah. Then nǹkan tá ń sọ kó lè yé yín. Hallelujah. Má jẹ́ kí n fowó ńlá sí àpò ẹ. O lè ló fẹ́ lọ tọ̀ ń sì kó gbábẹ̀ lọ. Hallelujah. Owó ọ̀gẹ̀dẹ̀ léléyìí lóko ẹ̀. Then owó iṣu rẹ̀ lóko ẹ̀. Kò rà. Then owó epo rẹ̀ tó kọ nínú oko ẹ̀. Then páńpẹ́ tó dẹ́sẹ̀ tí oko ẹ̀ ti pẹran. Kò rà. Then again, ilẹ̀ tó fẹ́ fi kọ́lé lára bí oko yẹn ló ti bù kò rálẹ̀. Then again, àwọn nínú ìrìn àjò ẹ̀ ó tún wá ṣe kí ni ó ní oko àti iṣu tó pọ̀ ó ti tà fáwọn èèyàn ó ta púpọ̀. Then owó tó kàn ná jáde tó ń jáde lápò ẹ̀ owó tí ọmọ ẹ̀ fi lọ sí school kì í ṣe teacher. Hallelujah. Then owó tó fi ra petrol tó fi tan generator ẹ̀. Hallelujah. Ṣé ti rí owó tó fi tan generator ẹ̀. Then again ó tún wá kọjá ìyẹ̀ ó ra phone owó tó fi ra credit. Then tó bá ti ra credit ní oṣù kò kí ń lò tán torí kò sẹ́ni tó máa pè kò ní pé ẹ̀gẹ́ kò ní pé iṣu kò ní pé kòkó wọ́n jọ wà ń bẹ̀ ni kò dẹ̀ ní pé ẹja àrọ̀ kò ní pé iyọ̀ ó ti ní sílé. Then credit ẹ̀ ò ní lọ. Then kì í ṣe gbogbo àgbogbo ló máa ń ráyè gbé fóònù. Then fóònù ẹ̀ ò lè bàjẹ́. Kò dẹ̀ wá mọ iye fóònù kò fọ́ wọn latest phone. The latest phone in the society you didn't know is already in the farm. Hallelujah. Then the wife now gave birth to a bouncing baby boy. Then the farmer around the place, they gave him some money. Then they gave him some food items. Everything went to his pocket. You see this man? You see how it is? This is a farmer. Hallelujah. Then the engineer. Máa mú ti tẹ́lẹ̀ ń sákòó. Hallelujah. Ṣé rí ẹnjìníà rí? Ó ti gba sálárì ẹ̀. Sálárì náà rí. Ó la kó sákò ẹ̀. Ṣé kò sówó rí? The man is so careful, the man of God is so careful watching. Ṣé ẹ mọ́lé ẹ̀? Hallelujah. Ó ti gba owó oṣù. Then ó máa lọ lójoojúmọ́. Ó ń lọ síbi iṣẹ́ lójoojúmọ́. Ó nìyẹn. Then ó máa sanwó ilé. Then again nígbà tó bá tún sanwó ilé tán. Ó máa tún máa enjoy ara ẹ̀ ní weekend. Then again ó máa tún tiraka again. Ó fẹ́ ní girlfriend. Then ó dẹ̀ tún wọ transport lọ lójoojúmọ́ lọ sí ti ibi tó ń wọ mọ́tò lọ ti pọ̀ ó ń wọ mọ́tò lọ sọ́dọ̀ rísí kátù lọ́dọ̀ ìyàwó ẹ̀
then again ó máa fún mọ́mí ẹ̀ lówó oúnjẹ, then ó dẹ̀ máa tún try láti ra bàtà, then ó fẹ́ ra latest phone. Hallelujah. Àwọn ọ̀rẹ́ ẹ̀ máa wá kí ní weekend. Hallelujah. Ó máa tún gé sample ó dẹ̀ fẹ́ fi rúnlẹ̀, ó máa lo spray fún irùngbọ̀n ẹ̀ kí ní síkà tún lè láìkí ẹ̀. Hallelujah. Tí padà wá síbí. Hallelujah o. Ẹ má jẹ́ ká tún fèrò míì kún. Hallelujah. Ẹ jọ̀ọ́, kí ló ń ṣe yìí? He's spending, nothing is happening. He's spending. He's leaking, he's sweating. That money is going out. Then again, Rizika to wá bímọ. He's well give birth to Rizika to bímọ, ó bí first born ọkùnrin. Báwo yìí sọ̀rọ̀ tí sẹ́ bẹ́bí? Ẹ pa fan. Hallelujah. Kówó yìí má lọ lẹ́sẹ̀ o. Hallelujah. So gbébà sí àwa. Lájú ẹ o. Lájú ẹ. Hallelujah. Then lẹ́yìn tó rí bẹ́ẹ̀. After he has done that, You know, God bless him. Ìyàwó ẹ̀ bímọ. he's well give birth to a baby boy. That's the book of Genesis 4. Then, ó ti gba ìyàwó ẹ̀ wá láti hospital. Ó wá fẹ́ ṣe patí. Ó máa pe ewúrẹ́. He buys Ó máa pò bẹ́sẹ̀rẹ́. Ó máa rọtí. Ó máa polópò. everything. Then, ìyá ìyàwó ẹ̀ máa ṣe oṣù mẹ́ta kó tó lọ. His mother-in-law will stay with them. Hallelujah. 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 Kí la ló ṣẹlẹ̀? Owó ò fẹ́. Ó ti ń pariwo. Doesn't need noise. Ó ti ń pariwo. The money is making noise. Ó ti ń pariwo. Making noise. Èló ló wá kù sápò ẹ̀? See what is left with him. How can he be great? Ó wá fi 200 yìí, How does he even give? 100 tó kù yìí, ó wá kúrò mí, ó wá Jésù lọ. Now look for Jesus. Pé Jésù gbàlà, Jésù wòsàn, ará ọ̀rẹ́, ẹ wá tọ̀ wò ó. Nígbà tó wá dé church, When he got to church, wọ́n ní wọ́n máa san owó gbá, owó ìkọ́lé, owó ìrìn àjò, owó ọ̀dúnbẹ̀là, owó àwọn bọ́sẹ̀dé, owó orí omi òrè. Hallelujah. Ó tún dé church, ó tún lọ bí orí omi. So, hallelujah, omi ò ìwọ lórí omi ni. Ṣé kìí ṣe pápọ̀ ẹjọ́? So, hallelujah o. So, èló ló kù sí lọ́wọ́? Níbo lówó ẹ̀ bọ́ sí? he has spent the money. Ó ti bá, is living a life of expenses, not expensive. Hallelujah. Then, ṣé Jésù ń dáwó padà? Is Jesus going to return the money to him? Does the Lord refund money? No. He only bless his hand and work. God will only bless the man that has farm. And he told me, oh, Then all the eléyìí tó wá kù tẹ́rì, ó tún máa róúnjẹ sílé. he's going to buy food stuff at home. Kí ló tún kù? Nothing. Owó kan ṣì wà bẹ́ẹ̀. Ṣé tiẹ̀ láti lé nílé? Owó tiẹ̀ láti lé nìyẹn. Kò sówó mi lọ́wọ́ ẹ̀ máa ti lé yìí o. Hallelujah. Ṣé rí? Ó ti tán bẹ́ẹ̀ yẹn nìkan nìyẹn o. Then eléyìí kẹ̀rẹ̀ ó ń ṣe Uber. Ó ń gbowó lójoojúmọ́. Tí ẹ̀kan yẹn, ó ń gba owó oṣù. Eléyìí aládàáni, ó ń ṣiṣẹ́ ara ẹ̀. Ó gbé pásẹ́njà kìíní. Hallelujah. Ó gbé pásẹ́njà kìíní. 50 naira. 500 naira ló gbé. Ó tún gbé pásẹ́njà kejì. Ìyẹn tún jẹ́ 500. Lẹ́gbàá tó gbé pásẹ́njà kẹta, aago mẹ́ta ti fẹ́ lù lọ́sàn-án, ó jẹ́ 1,500. Iye tó parí ní ọjọ́ yẹn nìyẹn. Nígbà tó ń padà lọ́lé, ó fìlì táǹkì ẹ̀. Nígbà tó tún wá tó délé padà,
ìyàwó ẹ̀ ní òòrà òróró dání ó ní ó tì ó dẹ̀ rọ́njẹ́ àwọn ọmọ ó ló tì ó tún gba 500 lówó tèmi dẹ̀nu wá ní àwọn tíṣà ọmọ tí ń bèrè lára owó yẹn o èló ló kù sọ́wọ́ ẹ̀ lọ́jọ́ yẹn ó dẹ̀ rí bẹ́ẹ̀ lójoojúmọ́ ó mì pé owó máa fariwo wọ́n máa jà ta ló lówó jù ní àwọn tó wà mí dẹ́kìlá Adébóyè ní kẹwàá ṣe ń church kí ni Marcus àti Abíára tó Yédèpọ̀ àti ọmọ Ọ̀ṣọ́fà ní kẹwàá ṣe ní church àrùdànù hallelujah hallelujah then again ẹnì yìí ti jẹ́ kówó pariwo nígbà tó ṣe ìyàwó ó pe eléré ń kì í ó náwó mọ́ lójú ó ń jáde nínú àpò ẹnìkan lọ sápò ẹnìkejì hallelujah then ìyá ìyàwó ẹ̀ wá ó wá bá tọ́jú ọmọ ìyá ìyàwó wá ìyá ọkọ wá kí gbogbo ẹ lè jẹ́ 1-1 then gbà tó tún yá àwọn àbúrò ìyàwó mẹ́ta náà tún wá kí àti wọ́n bímọ àlejò mélòó ló gbà 5 pẹ̀lú ọmọ tuntun tó ti ẹ̀ jẹ́ important mélòó nìyẹn 6 òun fúnra nǹkan then kò wá ní fọkànbalẹ̀ then oògùn tó máa lò oògùn ara ríro àti oògùn high blood pressure then ìgbà míì pátápátá ẹsẹ̀ a máa lélẹ̀ ẹsẹ̀ a máa stiff ó ti sẹ̀bọ̀ wèrè ní o ẹsẹ̀ ẹ gbọ́dọ̀ máa gan hallelujah owó ò fẹ́ nígbà tó ti ní kí ìyá ìyàwó wá ariwo ti wà l'Ákúrẹ́ níbo ìyá lágbájá lọ wọ́n ló lọ s'Ékòó ìyàwó ọmọ ẹbí mọ́ ó máa lóṣù mẹ́ta wọ́n ní tí ó máa gbádùn lọ́hùn àwọn tó wà l'Ákúrẹ́ ní ìyá ìyàwó máa gbádùn ṣe lọ́rùn ìjọba ó tẹ̀ ti láwọn nínú ọrùn ẹ̀rí dẹ́ntì ìyá ìyàwó bá tún wá síìkì níbí ta ló máa gbé lọ sọ́sìpítù ọkọ̀ rísíkàtù sí ndódó wọ́n lọ bọ́n ṣe rìn síwájú díẹ̀ ọmọ wọn ó tún pé 10 years nílé ibi tó rent wọ́n dẹ̀ lówó ò fariwo if you don't know how you handle the little you have you cannot be anybody in this world. The only thing you are going to be saying every day ọ̀run lẹ̀rọ̀ tàbákú ọ̀run là ń lọ ẹni tó lówó á kú ẹni tí ò lówó á kú kò lè jáde lẹ́nu Adébóyè irú ọ̀rọ̀ yìí ò lè jáde lẹ́nu Abíára nínú ọ̀rọ̀ yìí ò lè jáde lẹ́nu Aṣímọlówó ọ̀rọ̀ yìí ò lè jáde lẹ́nu Sanwó-Olú hallelujah ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu wọn ni pé ayé la máa kọ́ jẹ none of you that the Lord has not blessed you wasted it all. That was why you are thinking of selling your house. That was the reason why you are trying to sell your uncompleted building. That is the reason why you are trying to sell your wife. That was the reason why you are annoyed with everybody. Hallelujah. You have wasted your resources. And you are thinking another one will come tomorrow. You didn't have a business. You have never established a business. Then to those people who is living abroad, they need to be very careful this year. This year, they will not send plenty money from America.
They won't send plenty money from London. Go and farm now. Go and join this man now. Go and join this man now. Go and join this man now. It's miracle happen every day. It's a miracle worker with what he uses his hand to please. Hallelujah. But the salary earner is not a miracle worker. He's a miracle killer. He's a miracle killer. Hallelujah. Then the man that is having a business, don't he's always standing for nothing. Standing for what? For nothing. Ọjọ́ tí mọ́tò bá bàjẹ́, ó máa yáwó ṣe ni o. Nítorí kò lájẹṣẹ́kù. Leftover. Hallelujah. 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 Owó ò fẹ́ ariwo. If you want to buy expensive phone and you did not have job, it will take time. Then the more you steal from everybody and buy it, when you brought it out anytime you want to use it, people will be seeing you as artificial rich man, artificial rich woman, artificial grandmother, artificial grandmother. Hallelujah. It's not your money. You didn't know the value. Hallelujah. Your husband, your wife delivered. You marry when you're not supposed to marry. If you marry wrong person, if you marry a wrong time, if you marry woman a wrong time, and if you marry a wrong tribe, and if you marry a wrong wife, you will nag and nag until you die. Because you will never want to drive the woman away. Because the firstborn is twins. The second born again is twins. But it's a nagging woman. It's a woman that nags all the time. Hallelujah. Nínú fífaradà ló máa ti kú. Because you don't have peace. You don't have peace. No peace in you. When you buy a bad car, if your car is disturbing you, it cannot kill you. But if you marry a wrong wife, you can easily die prematurely. Anytime you are closing from work and you are facing your house, you will not be happy again. And if for the bad car, the bad car you are using, it will be tomorrow morning. It will be tomorrow morning that you see the car again after you parked for 7 o'clock. Tó bá ti park mọ́tò yẹn láago méjì alẹ́, ó ti fi wàhálà lẹ̀ pẹ̀lú mọ́tò yẹn. Then obìnrin tó bá délé lókè tó wá bèrè pé oúnjẹ mi dà. Don't exhaust your cup before it fulls. If you think you are the owner of your children, you are a liar. Your children is given to you by God. You are just a caretaker. To your son, to your daughter, you are a caretaker. They can disappoint you at any time. Children are just like marijuana that somebody has used for 30 years and sold to you. It can disappoint you at any fucking time. Hallelujah. 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 Ẹ̀yin kékèké tó wà láàrin wa, tẹ́ bá bímọ ẹ má jẹ́ kó mọ aláriwo, owó ò fariwo. Ẹ̀yin tẹ́tẹ̀ ti bímọ rí náà, tẹ́ bá lọ náwó yín lánàá jù, ayé àyín lẹ́nu, ẹ̀jẹ̀ lè yá lára yín tẹ́ bá ti kó mọ tán. You will bleed. Be careful. Owó ò fẹ́ ariwo. Cut your coat according to yourself. Ṣé ó yé yín àbí ó yé yín? Torí tẹ́ bá lẹ́jẹ̀ rúru, lẹ́yìn ẹ̀jẹ̀ rúru stroke ni o, lẹ́yìn stroke
loss of memory ẹ máa tọ̀ ara ẹ máa wọ jí àbẹ bá ṣe rìn lọ ṣe lẹ máa ṣe báyìí ẹ máa ẹni gbé mọ́tò sọ fún yín sìn tó bá wù yín kẹ má gbọ́ ẹjọ́ bá mi kówó mi jẹ́ kí n gbàgbé àti ṣé tó bá mi kú máa kó àálẹ̀ ṣé kò sí kankan lápò ẹ̀ ẹ kówó mi padà ẹjọ́ mo ti fẹ́ ṣe tán ẹ má tẹ ká fìjà parí ẹ̀ hallelujah o ẹ lajú yín o ó níbi tí mo ti yọ jáde kí ẹ má rò pé mo fẹ́ fún church mi ò ná tán náà lé ní o mo kàn fi ṣe mo ti kọ́ fún ẹ 1,000 kan o ok hallelujah ṣe rí àgbẹ̀ kọ́ aláṣeyọrí ni ẹ má dẹ̀ bá anybody dájọ́ lọ́dún yìí tó máa kówó yín jẹ ẹ má torí pé Marcus sọ̀rọ̀ sí nǹkan lọ dájọ́ tálájọ́ bá lọ kú ní December ẹ tẹ́ hallelujah 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 ẹ jọ̀ọ́ owó ò fẹ́ ìyàwó honorable owó ò fẹ́ ó tiẹ̀ sọ̀rọ̀ kan lójú mi wọ́n ní woman kan kí ló ń ṣe ládùúgbò yín wọ́n ló ti lọ rí àwọn ọmọ ẹ̀ nílùú òyìnbó lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá béèrè lọ́wọ́ màmá yẹn pé màmá báwo dẹ̀ nílùú òyìnbó ṣe rí olóhùn lọ ìlú òyìnbó kẹ̀ olóhùn lọ sí ilé Ifẹ̀ lòun ti ń bọ̀ olóhùn lọ sábà yẹn tó bá jẹ́ ẹ̀yìn kẹrẹ́ káàpù London gbogbo ẹ̀ lẹ́ máa rà dání tẹ́lẹ̀ máa fi káàkiri lábúlé ìrókò ẹ jẹ́ kó lè mú yín wọ́n á lù yín owó tẹ́ ẹ̀ mú dání wọ́n á gbà lọ́wọ́ yín pẹ̀lú kòbókò owó ọ̀fẹ́ ariwo ẹlẹ́ẹ̀fẹ́ wàhálà lábúlé ẹ̀fẹ́ sùúrùtù lábúlé ẹ̀fẹ́ tàgbùntọ̀ lábúlé balẹ̀ tàgbó ìyàwó ẹ̀ ń ta ògbókóró ọmọ rẹ̀ gbowó ta ẹ̀dẹ̀lẹ́ẹ̀fẹ́ wàhálà lábúlé wàhálà ti dábúlé already Jésù Olúwa wa àti ní ìwàásù yẹn ò ní máa kọjá ó ti tó 1 hour ti tó ó ti pé ẹ jẹ́ ká dìde fàdúrà.